Mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí o mo ti gbà ṣe lóòótọ́ lájìjàgbara ọmọ Yorùbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àṣé lóòótọ́ lọ̀rọ̀ tó ń sọ lọ́jọ́ sí nípa ká dáàbò ara wa èmi náà ti fọwọ́ sí mo fẹsẹ̀ sí. Ta ló sọ? Ẹ máa bọ̀ ẹ wá wo fídíò. Ọmọ Yorùbá ẹ máa bọ̀ ẹ wá gbọ́ nǹkan tí àgbà retired general tó mọ̀ pa ètò ààbò. Wọ́n ti ṣe ètò ọ̀gá aláàbò ní orílẹ̀-èdè Nàìjíríà fódìdí bí ọdún 8. Yàtọ̀ sí lẹ́yìn ìgbà yìí wọ́n ti lọ káàkiri. Ẹ wá gbọ́ nǹkan tó sọ. Báwo ló ṣe jẹ́ tó fi jẹ́ pé ìgbésẹ̀ tí olóyè Sunday Adéyẹmọ tó ní ká gbé níjọ́sí iná ẹ̀ lọ fọwọ́ sí? Ẹ wá wò ó. Ọ̀nà wo ló ṣe la ṣe máa gbà táwa náà ò fi lè dáàbò bóra wa? Gbogbo ẹ̀ ní bàbá yìí písìsì bí àṣà àwọn olóyìnbó sínú fídíò tí mò ń gbé bọ̀ wá bá yín yìí. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń wọlé. Gbogbo ẹ̀ ló sọ pé báyìí ni ẹ ti ṣe é. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń sọ pé wọ́n ní ká máa dáàbò bóra wa báwo la ṣe ṣe. Bàbá yóò kò bẹ̀ṣùbẹ̀gà ó ní tọ́ ẹ bá fẹ́ gbé òun ẹ wá gbé òun tó sì mọ̀ pé kò sí ọwọ́ wọn ọ̀wọ́ apá àwọn ò gbé capacity wọn ò débẹ̀. Bẹ́ẹ̀ ni ó sọ débi pé ńgbà tóun wà lórí àlééfà gẹ́gẹ́ bí elétò ọ̀gá aláàbò lòun ti kọ́kọ́ sọ wípápá àwọn ò ní lè ka wọ́n sì sọmọ òun lọ́jọ́ náà lọ́hùn bóyá gbà ẹnu wọn yọ òun. Àmọ́ níbi tó gbé dé dúró yìí òun sọ ọwọ́ tóun fi ń gbáyà ẹran lòun fọwọ́ gbá kì í ṣegun. Wípé ọmọ Yorùbá ọyá ẹ dìfẹ́ǹdì ara yín. Ń wá fún yín ní fídíò 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ kọ́kọ́ wo fídíò bàbá yìí kí n má dá yín lágara. Ọ̀rọ̀ tí bàbá yìí wá sọ kẹ́ ẹ wá wò ó tẹ́ ẹ bá ti wò ó tẹ́ gẹ́rẹ́. Ẹ wà bọ́ sí ìpele míì. Ìpele wo lẹ́ẹ̀ bọ́ sí? Èmi ọ̀ padà wá pé mi bá ti padà dé ohun tẹ́ ẹ máa wá gbọ́ ẹ wà gbọ́ bí àwọn Fúlàní bí wọ́n ṣe ń tírẹ́tìnà Yorùbá. Ẹ gbọ́ nǹkan tó ọmọ Fúlàní yẹn sọ. Bẹ́ẹ̀ bá ti wá gbẹ́ yẹn tán yẹn tún wá gbé yín lọ bòmíì. Ẹ wo àrà tí àwọn Fúlàní yìí ń dá nínú igbó tí àwọn ọ̀ràn tí wọ́n kó ìyà tí wọ́n fi ń jẹ tó dífá fún ọmọ Yorùbá pé ẹ má jẹ́ àgọ́ra wa. Àmọ́ bí tí mò ń lọ gangan rèé ṣá máa dúró de àwọn gómìnà níbi tẹ́ ẹ bá wo fídíò bàbá ilẹ̀ ṣe mọ̀ ọ̀yá kẹ́ ẹ tó lọ wò ó ẹ kọ́kọ́ gbọ́ tẹ́ ẹ bá ti gbọ́ tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé bá ń subscribe sí channel yìí ẹ bá mi like ẹ bá mi share ẹ̀jọ́ wọ̀ gbòòrò ayé lọ. Ẹ má sì gbàgbé pé bàbá wa Táíwò Ṣólóyè wọ́n wà bàbá orí òkè àṣẹ àti agbára ìtúsílẹ̀ wọ́n ti ń gbàdúrà 40 days dry fasting ìyẹn àwẹ̀ funfun white fasting fún odidi 40 ọjọ́ èyí tí ó parí lọ́ọ̀dì 28 oṣù yìí. Ìwọ náà lè pè wọ́n kó o bá wọn sọ̀rọ̀ kí wọ́n gbàdúrà fún ọ ẹnu tí ọ̀jàta tí ọ̀jẹyọ̀ láti yẹjọ́ yìí. Ó dá mi lójú pé tẹ́lú ẹnu bẹ́ẹ̀ bá ogun ayé yẹn sọ̀rọ̀ yóò gbọ́ ní kíákíá. Ọyẹ ẹgbọ́n nǹkan tí bàbá yìí ní sọ fún wa láàrin ìṣẹ́jú kan. Bẹ́ẹ̀ bá ti kó ń bẹ̀ kẹ́ ẹ wá gbọ́ nǹkan tí bàbá wa general lieutenant general retired general Theophilus Danjuma ẹgbọ́n nǹkan tí bàbá yìí sọ. Tán bá ti sọ tán mò ń padà bọ̀ òun rèé. Ṣé ẹ ti gbọ́ nípa ààwẹ̀ funfun 40 ọjọ́ àti àdúrà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí Olúwa pa láṣẹ fún èmi ìránṣẹ́ rẹ̀ láti fi wá ọ̀nà àbáyọ àti ìtúsílẹ̀ fún ìran Yorùbá kúrò ní abẹ́ oko ẹrú àti láti jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá lè gba òmìnira. Mo gbàdúrà ìwọ náà tó ń gbọ́ mi lórúkọ Jésù ayé rẹ máa gba òmìnira. Ìwọ náà lè pè mí fún àdúrà láti wádìí kí làṣírí ogun tẹ́ ń là kọjá, kí ni ọ̀nà àbáyọ sí ogun náà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí ní 070 25 47 5427. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 070 25 47 5427. Àtiwọ́
àtorílẹ̀-èdè Yorùbá lórúkọ Jésù ẹ ó di òmìnira. Some few years ago, I warned that the armed forces are either not capable or unwilling to protect us, and that we must defend ourselves. The first denial of what I said came from the Ministry of Defense. They said I was lying. And they set up a kangaroo board of inquiry to investigate the truth or otherwise of what I spoke. And they invited me to come and testify. I did not go. I did not go. They wrote their report which said that I was only speculating, that there was no evidence. And now there is evidence. The whole country now is being run and overrun. And one very clear thing that is happening is that these foreign invaders, they are not even Muslims. A lot of the casualties inflicted on the land are on Muslims. They are destroying even mosques, but they were allowed to come into the country by our government. Now, as a soldier, my training teaches me that the best defense is attack. Right now, we are all sitting ducks. These people are armed to the teeth with all the weapons of mass destruction, and we don't have them. But we have the numbers, and the land belongs to us. They are trying to recolonize us and take over our land. Can I allow you to defend yourselves? Your Majesty, you heard what they've said. You must then unite our people. A lot of the attacks that I got was from our people. They said I told them to defend themselves. I didn't give them arms. I will not give you arms. Find out how these people who have it got it.
the same means, use the same means to defend you, to defend yourselves. This beautiful land called Nigeria, the biggest country for black men in the whole world, is being brought to ruins by absolutely useless criminals. But how did they get here? How did they get here? Most of them are foreigners. Of course, we know there are collaborators among them. Some of them may be even here. So my prayer is that God Almighty that has given us this land will give us the courage to face up to our enemy and locate where he is and root him out, drive him out of the country. This we must do. Otherwise, Nigeria is finished. Thank you. Ẹ ti gbọ́, ṣé ẹ ti ọmọ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi fún àǹfààní àwọn tí ò mọ ohun tí mò ń sọ dáadáa, ẹ bá mi share program yìí, ẹ jẹ́ ó wọ̀ gbòòrò ayé lọ, ẹ bá mi cut ẹ̀, nǹkan tí bàbá yìí sọ ẹ gé mi mọ́, pé mi náà sọ mo support ẹ̀. Bẹ́ẹ̀ ni wípé nǹkan tí bàbá yìí sọ ṣé kò right, kí ló kàn tá a tún fẹ́ sọ pé àgbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ níbo la ti fẹ́ rí kinní níbo la ti fẹ́ rí kinní, ẹgbọ́n nǹkan tó sọ ó ní níbo ni àwọn tí wọ́n wá ń kógun jà yín bó wọ́n ti rí tiwọn èyí náà found out lọ́ba tán. Fún díẹ̀ yìí a bá ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ bá bínú tá a bá ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀yin tó tẹ́ ẹ ní lórílẹ̀‐èdè ẹ dákun ẹ ràn wá lọ́wọ́, torí tó bá délẹ̀ tán yóò kan lámọrin tìbìtìran yóò lẹ́ni tí kàn mọ́ ni òun. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá délẹ̀ tán ó lè sọ pé ò lè kàn án kó lè kọ́ wá kan ni tó kàn án, la ṣe ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orin Saheed Òṣùpá ó lè kọ́ ọmọ làkejì kó tó kan ni. Ẹ gbọ́ la ṣe ohun tá à ń sọ fún yín nìyẹn. Ó yá ẹ gbọ́ nǹkan tí ọmọ àlè Fúlàní yìí tó ń sọ fún ìran Yorùbá òun rèé. Yorùbá tó bá wò hétì Fúlàní irọ́ ló kàn hétì, torí pé kí ni léni òde ìní Yorùbá tó ń sin màálù gan léni wọ́n ti fẹ́ borí àwọn Fúlàní pẹ̀lú màálù sísìn. So ìwọ tó bá wá ń pè mí ní ẹranko torí pé mò ń da màálù, that means ẹranko ni àwọn olórí yín tó ń sin màálù náà àbíbò, so gẹ́ẹ̀tì mi. So that means ẹranko làwọn èèyàn yín tó ń da màálù náà tó ń sin màálù, torí ẹni ó bá ti sin màálù ẹranko ló ná. So that means mò ń wá ń dá ọ̀rọ̀ yìí padà fún yín pé ní àwọn ọ̀gá yín àbáwọn èèyàn yín kan tó ń sin màálù náà ọ̀dẹ̀ ni wọ́n, ẹranko ni wọ́n àbí. ɗaya daga cikin wanda jirgi ya haɗari da mu, wanda jirgin nan na gwamnatin tarayya na Najeriya, kuma a matsayin gwamnati ita ke da haƙƙi ta karɓo mu, amma ta gaza karɓo mu. Muna kira da wanda ‘yan uwanmu suka yi niyyar su karɓo mu, amma gwamnatin Najeriya saboda rashin kula ta hana 'yan uwanmu su karɓo mu. A dalilin haka muke kira ga manya-manyan ƙasashen duniya irin su Ingila, su Amerika, su Faransa da sauran international community, su Saudi Arabia, da su shigo wannan al'amuran su ga cewa an samu maslaha, saboda mutanen nan a gaskiya aniyarsu ma ba su so mu sati ɗaya ba, kwana 7 a biya musu bukatunsu don su sake mu, amma gwamnatin Najeriya ta yi biris da wannan al'amari
ta nuna ba ruwanta. A dalilin haka muke ƙara kira ga manyan ƙasashen duniya irin su Faransa da Saudiya da Saudi Arabia da Ingila da Amerika da su taimaka da other international communities su United Nations su ECOWAS su OAU da su shigo su taimake mu don su ga an samu maslaha mun koma ga iyalanmu. Ṣé ẹ tún ti gbọ́ ohun tiẹ̀ báyìí? Ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́? Ẹ gbọ́ ohun tí òun tún sọ. Ìran Yorùbá ṣé bá a ṣe fọwọ́ lẹ́rán rèé? Confam lọ̀rọ̀ tó ń sọ. Ìyẹn tá a bá gọra wa. Tá a bá gọra wa, tá a bá dákẹ́. Ohun tó ń sọ ojúlówó ni wípé àwọn máa ṣe gbá, àwọn máa ṣàwo fúnra Yorùbá kò sì sálágbára. Ṣùgbọ́n èmi fẹ́ jẹ́ kó yé yín wípé irọ́ lọ́pa tí tá a bá gọra wa, tá a bá dúró, tá a bá káwọ́ lẹ́rán. Táwọn bàbá wa ò bá tà wá fẹ́ fún Fúlàní. Tí àwọn tó fi wá tó ti fẹ́ sọ wá sóko ẹrú tí wọ́n bá jáwọ́ lọ́rọ̀ wa, tí wọ́n gbọ́ nǹkan tá à ń sọ. Àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ já ṣáájú, ẹ̀yin tẹ́ ẹ já lóyè lóyè, ẹ̀yin lọ́ba lọ́ba nílẹ̀ Yorùbá, ẹ̀yin lèmi ń ké sí nírú àsìkò yìí. Wípé ṣé bá a ṣe fọwọ́ lẹ́rán rèé? Bí olóyè Sunday Adéyẹmọ bó ṣe ń pariwo tó, bí bàbá wa Professor Banji Akíntóyè, bí bàbá yìí ṣe ń ṣagídí, tó ń ṣagídí ọkàn, ṣagídí ara, tó ń lo gbogbo ọpọlọ, gbogbo agbára tó ń gbé kalẹ̀. Wípé dandan a gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ àwọn ará bíi. Ṣé bí àwa yòókù bẹ́yìn yòókù bẹ́ẹ̀ ṣe fọwọ́ lẹ́rán rèé? Bẹ́ẹ̀ ni ọ̀nì kan ṣe joyè àwòdì tẹ́ ẹ̀ nílé dáàdì rẹ gbére. Bó ṣe jẹ́ ẹ fọwọ́ lẹ́rán ẹ máa wò oògùn kẹsàgùn sí yàn ẹni tí ń ṣoríire inú ọmọ ikọ́ máa ṣe náà lẹ́ máa lẹ́ni lọ́wọ́. Àwọn kan ló ń pa kúkúrú, ló ń pa gúgùn, ló ń pọkùnrin, ló ń pomìnrin yìí, ló ń lé àwọn bàbá wa kúrò lóko yìí. Àwọn agbára tí wọ́n ń lò ń gbà yẹn kò sí mọ́. Wọ́n ní àrá pa màálù, ìyẹn ò sínú kínní, ìyẹn ò sínú kéèsì. Àrá ṣe màálù nìkan ló yẹ kó pa ni. Àwọn tó ní màálù ńkọ́, gbogbo ọmọ wọn ìran wọn ńkọ́. Ìṣebíṣẹ́ tẹ ránṣẹ́ gbó lọ́jẹ́, ẹ rán sí gbogbo wọn. Bí ó jẹ́ bí wọ́n ti ń pa aláwàkú bá rú, nígbà èèyàn bá pa àyàn tàbí tún pa aláwàkú bá, bó jẹ́ bẹ̀ lọ́ka wọn mọ́, ìyẹn ọ̀ràn èèyàn. Kí ló dé? Kí la fẹ́ fi léyìí ṣe? Ẹ gbọ́ nǹkan tí Theophilus Danjuma, defence minister 1999 sí 2003, yes, nígbà ayé Olúṣẹ́gun Àrẹ̀mọ Ọbásanjọ́, àwọn tó frustrate first effort àwọn Boko Haram nìyẹn, tí wọ́n gbà yẹn tẹ́lẹ̀ nígbà yẹn gangan, àti Sharia. Òun ló ń sọ jáde fún gbogbo ọmọ Nàìjíríà báyìí pé òun ò ṣẹ̀ṣẹ̀ máa sọ ọ́, ṣùgbọ́n ẹ má retí pé kóun wá kóun ìjà fún yín. Ẹ̀yin náà béèrè ibi tí wọ́n ti rí, ẹ̀yin náà wádìí tí gbogbo yín sì mọ̀. Ẹ̀yin baálẹ̀, ẹ̀yin kábíyèsí, ẹ̀yin ọba, àwọn ọba òkè ọya ti ń yarí lọ́kọ̀ọ̀kan sí. Èyí tó ń fún wọn ní 30 days, èyí tó ń fún wọn 15 days, 7 days coffee park. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń empower àwọn ọmọ tí wọ́n. Ẹ wá má gbàgbé pé tí wọ́n bá ti lù ú yọ gbúfóró bẹ́ẹ̀ ń bo ni wọ́n ń bọ̀ ilẹ̀ Yorùbá. Torí àwa sì ń retí kí gómìnà wa ràn wá lọ́wọ́. Tó bá níràn lọ́wọ́ tó yẹ kó o ṣe fún wa tó o bá ṣe, tó bá jẹ́wọ́ ni wọ́n ká mọ́ final. Bó bá sì jẹ́ bí ẹni tó Ọlọ́run ó bí ẹ́. Tó yẹ ẹjẹ́ àgbìyànjú, ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin àbúrò wa, ẹ̀yin tá a tún jọ ẹjọ́ rọ̀. Àwa ò lágbára kan, èmi ò lágbára kan bí mo ṣe wà yìí ju ohun ẹnu mi yìí náà. Mo jẹ́ mọ̀ pé bí tí n bá fi ṣe é dé, pé mo wí tèmi èjì rẹ̀, pé mo wí tèmi, tí mo sì mọ̀ pé ibi ire ló máa já sí. Bẹ́ẹ̀ ni ọkọ̀ èrò oko àlọ́ ọ̀bọ̀ àlọ́ wálé pẹ̀lú àṣẹ Ìdùmarè lágbára lọ́wọ́ Ọlọ́run bó ṣe jẹ́ nìyẹn. Ẹ dákun ẹ bá mi pín ètò yìí, á tún pàdé yìí máa fún yín bó ṣe ń lọ. Ẹ ti mọ̀ pé lórí Pavilion TV àti kínní àti kejì irọ́ lọ́rọ̀ Yorùbá ọ̀jẹ̀ wa lógún, òmìnira Yorùbá ọ̀jẹ̀ wa lógún. Abẹ́ bàbá wa láti gbà lọ́wọ́ ẹ̀ Professor Banji Akíntóyè, olóyè Sunday Adéyẹmọ àtàwọn màmá wa
káàkiri táwa láǹfààní àti máa dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan. Ẹ ṣé o, ẹ kú àdúró ti gbogbo ìgbà. Ẹ má jẹ́ àgbàgbé self defence ó kódà ó ti di igi àlọ́yè, ó ti di igi àlọ́yè báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìwọ lọ wá mọ̀nà tó gbà ṣe tiẹ̀, èmi mọ mọ̀nà tètè ń gbà ṣe tèmi. Bó ṣe rí nìyẹn, á tún pàdé, ó dàbọ̀.